ọ̀nà titun, ọ̀nà tóóró, ọ̀nà òye. Ọ̀nà titun, ọ̀sùn ọ̀rẹ̀wà, ibẹ̀ gan-an lọ́lọ́run fẹ́ pè ọ́ sí lónìí. Kó yá rìn lójú ọ̀nà àyẹ̀yẹ́, kó dáa ju ti ọ̀nà àtijọ́ lọ, kó dáa ju ti ọ̀nà ògbólógbòó ọ̀nà títẹ́lẹ̀. Nínú ìṣe àpọ́stélì orí kẹrìndínlógún ẹsẹ̀ 21. Ìwé mọ́mọ́ sí o wíra kó gbàgbọ́ wíran yayọ̀ nínú Jésù Kristi dúró sínú òrírí ìgbàlàran. Torí pé ọ̀nà títún nìkan ṣàwárí rẹ̀, ẹ̀yà rí dájú wípé ibi kan yóò ràn án lọ́ọ̀nì kan rìn nínú ọ̀nà ni. Kan bá wí ní kan bá gbọ́ ọ̀nà títún ó túmọ̀ sí wípé òdì kejì rẹ̀ tí wọ́n mọ̀ pété òwe ní láwé méjì. Kété ó dẹ lílúwájú kò dé lẹ́yìn. Kọ́ bá gbọ́ nípa ọ̀nà títún èyí ni túmọ̀ sí pé ọ̀nà àtijọ́ ẹ̀yà ògbólógbòó ọ̀nà ẹ̀yà òṣè àtijọ́ ẹ̀yà ìran ẹgbẹ́ kọ̀ọ̀yàn bá kẹ́gbẹ́ látijọ́ ẹ̀yà òṣè kọ̀ọ̀yàn ṣe látijọ́ bóyá òṣè òbí láti yìn á òun ló ṣe èrè burúkú kọ̀ọ̀yàn jẹ wíkọ̀ọ̀yàn ra wọn léye bá kẹ́ lo àǹfààní ń kẹ́ ṣẹlẹ̀ ní àyíká rẹ̀ kẹjákun á gbé ó gọbọi kẹjákun gbé lórí rẹ̀ ìran ọ̀nà àtijọ́ lè yí ni kọ́nìyàn á jà kánmọ̀ tí wíhùn kàn bá àgbà sòdì kété bíná tí mọ̀ ọ́ bóyá lé gáràjì ni nínú ilé lágboolé nínú òòjọ́ gan-an èsì bí kan ti mẹ́ẹ̀ jà kété ọ̀nà àtijọ́ ni ọ̀nà ọ̀wà òbí ọ̀wà ẹ̀ka kọ́nìyàn arẹ́rìn ajẹ́ kọ́nìyàn á ṣe kí a mi ò bọ̀bẹ́ kété wọn òṣèbáyé òṣèdálẹ̀ àṣà kò jẹ́ pé ó dìbàjẹ́ kò lòdì sí Ọlọ́run Olódùmarè. Kọ́nìyàn á sògbànú amọ́ra kẹ́ a ṣògùn kẹ́ yálé aká kọ́nìyàn á ṣàgbèrè kété wọn ni jàgídíjàgan kété wọn ni kọ́nìyàn á fọ́lé olúlé ọ̀rọ̀ pípa àsìkọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn kẹ́ ẹ̀ ṣọ̀títọ́ àtẹ́ àmúránṣẹ́ aká kété wọn ni pátálé parapọ̀ kẹ́ jẹ́ ọ̀nà àtijọ́ kọ́nìyàn á ṣàjẹ́ kẹ́ a yọnú ẹgbẹ́ òkùnkùn kọ́nìyàn kẹ́ wà ipá aká ká pànìyàn kán jólé olúlé kán ṣe òkété kán ba ohun jẹ́ kán digunjalè kán jíni pé torí wàá jí ọmọ oníkejì bíi tẹ̀rẹ̀ wàá jí gbé wàá dijú rẹ̀ wàá tì í mọ́bì kan wàá rí kí asíra olè rẹ̀ wí kán ya san ó kété ọ̀nà àtijọ́ nìbá Ọlọ́run ké sí ọ kó jáde lébẹ̀ torí pé ọ̀nà parun ni ọ̀nà kan àkèrè bí ẹni kan dá lójú ọmọ ẹ̀dá ṣùgbọ́n òpin rẹ̀ òbí ò parun ni nítorí náà ọ̀nà títún bá Ọlọ́run ké sí ọ sí ọ̀nà òye ni ọ̀nà ògbàlà ọ̀nà ọ̀fẹ́ ọ̀nà ayọ̀ nínú Jésù Kristi ọ̀nà kan lọ síbi ilé ògo tààràtà ọ̀nà títún ókútẹ́rẹ́ ni bá dà kó gbàgbé ọ̀nà àtijọ́ rẹ̀ ni kó kọ̀ sílẹ̀ ọjà kó á sọ̀dọ̀ Jésù Kristi á di ọ̀rẹ́ mú o á mú ọ rìn nínú ọ̀nà ìyè ọ̀nà títún o gbọ́dọ̀ gbàgbé ọ̀nà àtijọ́ o gbọ́dọ̀ kọ̀ ọ̀nà àtijọ́ sílẹ̀ wọ́n gbọ́dọ̀ yí ojú ọ̀nà títún wá nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù wọ́n gbọ́dọ̀ yí ojú ọ̀nà títún nípa jíjẹ́ ẹ̀ṣẹ̀ rẹ wàá dẹ̀ kọ̀ ẹ̀ṣẹ̀ ni wàá kọ̀ sílẹ̀ kété ọ̀nà àtijọ́ ọ̀nà rẹ abánidẹ́ṣẹ̀ àtijọ́ wàá kọ̀ sílẹ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ kì í jọ ṣiṣẹ́ obì látijọ́ wàá kọ̀ sílẹ̀ ìwọ náà bá wàá yá dúró sínú ọ̀nà títún ni wàá rìn lébẹ̀ wẹ́ a ọ̀tún wẹ́ a òsì wàá lọlé tààràtà torí pé Jésù Kristi àtẹ̀mí mímọ́ òun ni atọ́nà rẹ wọ́n méjì nì lórí ìwé yálé àmú a lọ àmọ́kànrin a lọ sọ́dọ̀ Ọlọ́run líkété ògbà ìwọ náà wàá rí i pé ro asọ́kọ̀ wàá ké sí ọ̀nìyàn sínú ìrere sínú ìjọba Ọlọ́run nípa wíwàásù nípa jíjẹ́ ọ́ nípa ṣíṣe lérí ọ̀rọ̀ ìjọba Ọlọ́run náà wàá ké sí rámúrì kẹ́ nínú ọ̀nà àtijọ́ wàá wíhàn ti mọ ọ̀nà títún o ọ̀nà òyèlè yìí o kàn á sínú rẹ̀ kàn yá rìn nínú ọ̀nà òye náà wàá pé ìhàn ènìyàn ọtí ń rìn lọ́nà àtijọ́ ni wàá pè é sínú ìmọ́lẹ̀ kó nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ kó bá dẹ̀ ti darapọ̀ mọ́ lákẹ́rìn nínú ọ̀nà títún náà wọ́n gbọ́dọ̀ mú fẹ́ hàn sí wọn wàá ràn án lọ
wàá mú fẹ́ hàn sí wọn inú rẹ̀ gan á dùn wí wẹ́ẹ́ rìn lójú ọ̀nà tuntun wọn náà wé mi rí kó ti rí bá a ni ní aká kan lórílẹ̀‐èdè rálíbé ìyẹn ọ̀nà kan kó jẹ́ pé ọ̀nà àtijọ́ ni kó ti bàjẹ́ kó ti di páruparu kó jẹ́ pé kọ́ọ̀kọ́ bá a lọ àgòkè àsọ̀ àgòkè àsọ̀ ìgbà míì ṣe láṣẹ gbúgbúgbúgbú àfi gbò nínú kòtò ṣùgbọ́n kó bá yá ṣàwárí wọ́n yá ìjọba àpapọ̀ ni àbí ìjọba òbílẹ̀ ni òpínlẹ̀ ni wọ́n ti yá ṣe ọ̀nà títò múrìn kàn gbé gba ìyìnlú ọ̀dà rẹ̀ léyọ̀ kòlòlòlò ilé dúdú fáfáfá ó jẹ́ pé kọ̀ọ̀kan bá ti bọ́ sórí rẹ̀ bá ẹ̀dùn bẹ́ẹ̀lẹ̀ ọbẹ̀ arẹ ni ó jẹ́ pé ṣe lè ya lọ yin kẹ́ ya yún ní báà náà ni kọ́ọ̀dù bá ti kó náà ọ̀nà òkùnkùn kó wá sínú ìgbàlà nínú Jésù Kristi lójú ọ̀nà mímọ́ ó jẹ́ ibi kan jẹ́ pé orin ayọ̀ orin ìṣẹ́gun lọ nìyẹn yà kọ títí ká mú dé ilé ológo wàá rìn lójú ọ̀nà tóóró wàá rìn lójú ọ̀nà titun wàá dẹ̀ láyọ̀ wípé lẹ́yìn eré òjé o lẹ́yìn ojú ọ̀nà mẹ́rin o máa parí ìrìn àjò mi sí ìjọba Ọlọ́run ojú lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà Ọlọ́run jà kú mú ọ̀sẹ̀ mi ọjà kú mú lé ojú ọ̀nà titun lágbára Ọlọ́run wàá ríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.